ìyàwó mélòó gan-an ló dára jùlọ láti fẹ́? Ẹ máa bá wa ká lọ. Àkọ́kọ́ tí a fẹ́ ká mọ̀ ni pé nígbà tí Ọlọ́run ọba àlékè ọlá tó ṣẹ̀dá ẹ̀dá ènìyàn, bàbá wa Adam ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dá, ìyàwó ẹyọ kan lọ́lọ́run ọba fún un. Eléyìí fi ń yé wa pé ní ìyàwó kan ṣoṣo náà ló dára jù fún ènìyàn láti máa fẹ́. Tó wá ṣe pé ní ìyàwó méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà jù bẹ́ẹ̀ lọ ló dára láti fẹ́ ni Olúwa ò bá fún Ádámà ní ìyàwó méjì, mẹ́ta, mẹ́rin, àmọ́ obìnrin kan ṣo ló dá fún un. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti kọjá lọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe wípé ní ìyàwó kan ṣoṣo ni wọ́n máa ń ní. Àwọn ànábì Ọlọ́run bí ànábì Nóhà, Lut, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìyàwó ẹyọ kan ni gbogbo wọn ní. Ànábì Ọlọ́run tá a rí àkọsílẹ̀ pé ó kọ́kọ́ ní ìyàwó méjì nínú gbogbo àwọn ànábì Ọlọ́run, èyí tó tá a rí lákọọ́lẹ̀ pé òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ ìyàwó méjì, òun náà ni ànábì wa Ibrahim tá à ń pè ní Abraham, àpẹẹrẹ ìgbàgbọ́, òun ni àkọ́kọ́ nínú àwọn ànábì Ọlọ́run. Lẹ́yìn tiẹ̀ la ṣẹ̀ṣẹ̀ wá ń rí àwọn ànábì Ọlọ́run míì tí wọ́n fẹ́ méjì, fẹ́ mẹ́ta, fẹ́ mẹ́rin, kódà èyí tó fẹ́ ju mẹ́wàá gan lọ, bí àwọn ànábì wa Dáhúdà, Sùlẹ́mánà, Yakuba, tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà ni pé bóyá Abraham lẹni àkọ́kọ́ ní gbogbo àgbáńlá ayé tó kọ́kọ́ fẹ́yàwó méjì, a lè sọ ó lè má jóhun, ṣùgbọ́n tó dá wa lójú ni pé ìyàwó méjì ní fífẹ́, mẹ́ta ní fífẹ́, mẹ́rin ní fífẹ́ àbí jù bẹ́ẹ̀ lọ, ó di n tó tàn káàkiri orílẹ̀-èdè àgbáyé àti àwọn ẹ̀yà oríṣiríṣi, ó ti pọ̀ káàkiri àgbáńlá ayé kálẹ̀ Muhammad tó dé sallallahu alayhi wa sallam. Ìgbà tí ànábì Muhammad dé, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá ń gba ìsìláàmù lọ́dọ̀ rẹ̀ náà, wọ́n yìí so níyàwó kan. Kìí ṣe pé ànábì Muhammad ló wá sọ fún wọn pé kán máa fẹ́ ìyàwó méjì, mẹ́ta. Ìgbà tí wọ́n dé náà, tí wọ́n wọnú ẹ̀sìn, wọ́n ti fẹ̀kàn níyàwó méjì, ìmíì ti níyàwó mẹ́rin, kódà àrí tó níyàwó mẹ́wàá. So lẹ́yìn tí wọ́n wá wọnú ẹ̀sìn Islam ní ọdún kẹta tí wọ́n dé ìlú Medina, ìyún ní 16 years tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tánàbí Muhammad ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìpèpè sójú ọ̀nà ẹ̀sìn Islam. Wọ́n lọ sí ojú ogun kan. Ojú ogun yìí à ń pè ní ogun Uhud. Ogun Uhud yìí àwọn mùsùlùmí láti jagun yìí nítorí pé àwọn kèfèrí Mẹ́kà wọ́n ti gbáradì, wọ́n múra láti wá gba ìlú Medina mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́, tá à ń pè ní occupation. Wọ́n fẹ́ occupy Medina. Tí wọ́n bá Medina nígbà náà sì ní headquarter fún Islam. Tí wọ́n bá ti lè gba Medina, ó parí nù, Islam ò gbérí mọ́ láyé nù. Àwọn mùsùlùmí láti dìde kí wọ́n jà láti gba ara wọn lẹ̀, láti gba ẹ̀sìn wọn lẹ̀. Ààyè tí wọ́n ti lọ jagun náà níjọ́ náà là ń pè ní Uhud. Lójú ogun yìí, nígbà tí wọ́n fi parí ogun yìí, àwọn mùsùlùmí ni wọ́n kú jù. Àwọn mùsùlùmí tó pàdánù ẹ̀mí wọn níjọ́ náà wọ́n jẹ́ 75, èyí nù 75. Kódà àwọn àfáà kan sọ pé jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ìtí kò síyèméjì lórí ẹ̀ náà ni pé kò dín ní 75, 75 tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Eléyìí túmọ̀ sí pé obìnrin 75 ni wọ́n di opó lẹ́yìn ogun yìí. tí òun fi làákàyè dé. Eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n di aláìní bàbá nítorí pé obìnrin 75 wọ́n á sáà lọ́mọ, pàápàá jùlọ wọn á tún lọ́mọ obìnrin. Ìdí ló wá fà á tí ó fi wá jẹ́ wípé tí ẹ̀sìn ìsìláàmù ò bá tètè wá bí ó ṣe mójútó àárín yẹn, ìwà àbàjẹ́ ó máa ṣẹlẹ̀. Kí ni nǹkan ìwà àbàjẹ́ tó lè ṣẹlẹ̀? Nǹkan méjì lè ṣẹlẹ̀ nígbà tó ti di wípé àwọn ọkùnrin percentage wọn ti kéré sí àwọn obìnrin láwùjọ. Yóò bí nǹkan méjì. Àkọ́kọ́ n tó lè bí náà ni pé àgbèrè ní ṣíṣe. Àwọn obìnrin tí wọ́n di opó lọ́sàn gangan tí wọ́n lọ́kọ mọ́, wọ́n á ṣàfẹ́ jẹun, ara náà tún máa béèrè ẹ̀tọ́ rẹ̀, wọ́n á dalágbèrè. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ aburú tó tún lè ṣẹlẹ̀ òun náà ni pé àwọn obìnrin àtobìnrin wọ́n lè máa fẹ́ra wọn, tá a mọ̀ sí homosexuality, nígbà tó ti di wípé obìnrin ti pọ̀ ju ọkùnrin lọ. Ìyẹn ló wá fà á
tí kùránì orí kẹrin ẹsẹ̀ kejì sí kẹrin tó fi wá sọ̀kalẹ̀ yàní Quran chapter 4 verses 2-4 ó sọ báyìí pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa in khiftum alla tuqsitu fil yatama fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba'a fa in khiftum alla ta'dilu fawa'idatan aw ma malakat aymanukum dhalika adna alla ta'ulu. Ìtumọ̀ àyà yìí ni pé tí ẹ̀yin mùsùlùmí tẹ́ jọkùnrin tẹ́ ṣẹ́kù lẹ́yìn ogun yìí tẹ́ bá rí pé ẹ ní lè bójútó àwọn ọmọ òrukàn yìí bó ti yẹ àti bó ti tọ́ nípasẹ̀ dúkìá táwọn òbí wọn tí wọ́n ṣaláìsí tí wọ́n fi kalẹ̀ tẹ́ bá ní lè mójútó wọn dáadáa tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa fẹ́ àwọn opó wọ̀nyí kẹ́ni tó ti níyàwó kan tẹ́lẹ̀ kó fẹ́ ọ̀kan nínú àwọn opó kó ìyàwó rẹ̀ kó di méjì ẹlòmíì tágbára rẹ̀ bá gbé kó fẹ́ méjì nínú àwọn opó mọ́ ìyàwó tó ti fẹ́ tẹ́lẹ̀ yóò di mẹ́ta ẹlòmíì kó fẹ́ mẹ́ta nínú àwọn opó mọ́ ìyàwó tó ti fẹ́ tẹ́lẹ̀ yóò di mẹ́rin. ó wá ní ṣùgbọ́n o tẹ́ ẹ bá rí pé tẹ́ ẹ bá fẹ́ àwọn obìnrin báyìí ìkápá yín ò ní gbé láti lè máa ṣe déédéé láàrin wọn fawa'idatan má fẹ́ kọjá ẹyọ̀kan aw ma malakat aymanukum tàbí kẹ́ ẹ máa fẹ́ nínú àwọn ẹrú toríjọ́ náà àwọn obìnrin wà tí wọ́n jẹ́ ẹrú Olúwa ní tẹ́ ẹ bá ṣe léyìí yóò lè má jẹ́ kí ẹ bọ́ sínú oko àbòsí ẹ ní lè jẹ́ alábòsí. a rí wípé àyà yìí táwọn èèyàn múlẹ̀ ní kankankan pé àyà tó ní ká máa fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin mẹ́lọ lọ́wọ́n bá wí àwọn opó ni wọ́n ní kí wọ́n máa fẹ́ kì í ṣe ọmọge. bákan náà lẹ́yìn tí àyà yìí sọ̀kalẹ̀ ìṣẹ̀lẹ̀ méjì ṣẹlẹ̀. ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tó ṣẹlẹ̀ ni pé àwọn mùsùlùmí lọ́kùnrin wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ nínú àwọn opó wọ̀nyí ẹni tó lágbára ẹyọ̀kan nínú wọn ó fẹ́ ẹni tó lágbára méjì ó fẹ́ ẹni tó lágbára mẹ́ta ó fẹ́ mọ́ èyí tó ti ní tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀. kí nìdí? láti lè máa tọ́jú àwọn opó àti àwọn ọmọ òrukàn tí wọ́n ti di aláìní bàbá. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó ṣẹlẹ̀ lẹ́yìn tí àyà yìí sọ̀kalẹ̀ ni pé àwọn kan tí wọ́n ti níyàwó bíi 5 tẹ́lẹ̀ bíi 6 7 10 wọ́n wo 4 péré tí wọ́n fẹ́ràn jù àti tí wọ́n rí pé àwọn gbọ́ra wọn yé jù wọ́n dì í mú wọ́n kọ àwọn tó kù sílẹ̀ tó ń túmọ̀ sí pé àyà yẹn ó sọ di ìwọ̀ fún ẹnikẹ́ni láti ní kọjá ìyàwó 4 lọ́dẹ̀dẹ̀. kí nìdí? ìyàwó tí yàn ti fẹ́ tẹ́lẹ̀ torí pé àyà kan sọ̀kalẹ̀ ó sì wá kọ̀ wọ́n lẹ̀ ó wá ní àwọn kan ni kó dúró. ìdí ni pé àyà yìí fi hàn wá pé kò ní rọgbọ fún ẹnikẹ́ni láti ní àǹfààní àti lè ṣe déédéé tóbìnrin bá ti pọ̀ jù ní àkàtà rẹ̀. wàá ṣáà fẹ́ pín orin fún wọn wàá pín orin fún wọn nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní pín orin tó sì níyàwó 10 ǹjọ́ òní ó tó kan ẹni àkọ́kọ́ wàá fòfin sìn kálukú má ní kọjá 4 lákàtà rẹ̀. ìṣẹ̀lẹ̀ méjì tó ṣẹlẹ̀ rèé lẹ́yìn tí àyà ní sọ̀kalẹ̀. ǹjẹ́ ayé tá a wá wà lénìí ǹjọ́ fàyè gbà wá láti máa fẹ́yàwó 2 3 4 pàápàá jùlọ orílẹ̀-èdè wa Nàìjíríà? ìbéèrè ńlá ni ẹ jẹ́ á ronú sí i. bákan náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n pàdánù ẹ̀mí wọn ni wọ́n ṣe ń pàdánù ẹ̀mí wọn lójú ogun láyé òde òní gangan. mílítírì àwọn olópọ̀jù ń bẹ̀ àwọn ọkùnrin ni. ẹ bá dọ́gba ẹ̀wọ̀n àwọn olópọ̀jù ń bẹ̀ àwọn ọkùnrin ni. àwọn tí drug káfa àwọn oògùn olóró tí wọ́n tó sọ di ẹni tí ò lè wúlò fúnra wọn tàbáwùjọ mọ́ àwọn yẹn náà pọ̀ tó sì jọkùnrin ni wọ́n. àwa rí i pé láyé tá a wà lénìí gan obìnrin ti pọ̀ ju ọkùnrin lọ. eléyìí ló fà á tó fi jẹ́ pé àgbèrè àti panṣágà ó ti pọ̀ láwùjọ wa. ìyẹn fi ń yé wa pé irú àwùjọ tá a wà lénìí gan ìfẹ́yàwó 2 3 4 ó sì jẹun tí ó sì lẹ́tọ̀ọ́ láti máa ṣe. àmọ́ èyí tí kùránì là kalẹ̀ fún wa o tá a bá nínú kùránì opó tí ò lọ́kọ mọ́ ni wọ́n ní kí wọ́n máa fi ìfẹ́yàwó 2 3 tọ́jú. kìí ṣẹni tó ṣe pé ẹlòmíì ọmọge
yóò sì lọ wá àwọn ọmọge sùnsùn bíi méjì, yóò kó wọn papọ̀ lẹ́ẹ̀kan náà, yóò lóun fẹ́ ṣe tí mọ́ síná. ẹlòmíì á fẹ́ ìyàwó mẹ́ta lẹ́ẹ̀kan náà. ẹlòmíì ìyàwó tó fẹ́ kèé lọ́dún méjì ó ti wá míì. ìmíì kò tí ì kọjá ọdún mẹ́ta tó ṣe ìyàwó ó tútù lọ fẹ́ ìyàwó míì. èyí ò kọ́ ni Kùránì wí, ìfẹ́ inú wa là ń ṣe. èyí tí Kùránì wí ó gbé kalẹ̀ láti máa fi tọ́jú àwọn opó àti àwọn